Iṣẹ́ tí oko ń ṣe lára kò ṣe nǹkan tí èèyàn lè fi ẹnu ròyìn tán. Èèyàn kàn máa kà á, ó kàn sọ ìwọ̀nba rẹ̀ bó bá ṣe yé ẹ sí ni. Torí yàtọ̀ fún pé ara àwọn àǹfààní tó wà ní ara ìbálòpọ̀. Studies jẹ́ kó yé wa pé obìnrin ló máa ń wà more beneficial. Obìnrin ni ìbálòpọ̀ máa ń benefit ju ọkùnrin lọ. Then nínú àtọ̀ náà, inú ẹ̀ ni melatonin wà tó máa ń mú kí oorun sísùn, ó máa ń mú kí kóbìnrin ó sùn. Ṣó yé wa? Inú ẹ̀ ni zinc tó máa ń help ara láti produce protein, potassium. We also have magnesium, we have fructose and so on. So àwọn component yẹn pọ̀ gan. Now, fún àwọn obìnrin tí wọ́n máa ń sá fún oko, pàápàá jùlọ àwọn tí wọ́n bá ti ní ẹ̀tọ́ sí oko, tó ti wà nínú ilé, a rí wípé irú àwọn yẹn àìmọ̀ kan ló ń ṣe wọ́n. So kò ṣe pé bóyá obìnrin ń ṣe ọkùnrin ní àǹfààní. Bẹ́ẹ̀ ni, tí a bá ní ká ṣàlàyé rẹ̀ gan, obìnrin gan ló ń lo ọkùnrin jù. Why? Because ọkùnrin míì kò ní ìdí láti ẹ̀ ti fọwọ́ kan obìnrin kókó ẹ̀ tó dìde. Tókùnrin bá ń wo obìnrin lóòpó báyìí, okó ẹ̀ lè máa dìde. Bẹ́ẹ̀ kí obìnrin tó wà arouse, ọkùnrin ní a lot of iṣẹ́ láti ṣe láti mú kí ara obìnrin ó dìde nígbà míì sí oko. So in the real sense of it, obìnrin gan ló ń lo ọkùnrin. But ní àwọn bí àṣà ti gbé kalẹ̀, ọkùnrin náà ló máa ń sábà make move nígbà míì. Ṣùgbọ́n iṣẹ́ tí oko ń ṣe ó ṣe pàtàkì ní àgọ́ ara fún obìnrin. Gbogbo àwọn ara gbígbóná nínú inú rírun, gbogbo orí fífọ́, ìgbà míì àìdóko ó máa ń fà. Nítorí gbogbo àwọn component àtọ̀ gan lásán ó ní iṣẹ́ tó ń ṣe ní ara obìnrin. Then àwọn hormones ìbálòpọ̀, àwọn oxytocin, àwọn endorphin, dopamine for example nísìnyí, hormone tó jẹ́ wípé ó máa ń mú kí, ó máa ń help cognition, ó máa ń help reasoning, ó máa ń mú kí ọpọlọ pé, ó máa ń mú kí ara kó kí ìdùnnú. Ẹ mọ̀ pé gbogbo àwọn hormones yẹn they are feel good and happiness hormones. So ẹ máa dó oko dédé. Fún ẹ̀yin obìnrin tí ẹ máa ń sá fún oko, ẹ máa dó oko dédé. Ẹ ṣe ẹnikẹ́ni ní favor nígbà tí ẹ bá dó oko. Ẹ má mọ̀ rò pé bóyá ẹ ń ṣe favor fún ọkùnrin, pàápàá jùlọ ọkùnrin tó bá ti ní ẹ̀tọ́ sí yín. Ṣó yé wa bẹ́ẹ̀ yẹn? So oko dídó ó ṣe pàtàkì fún obìnrin, pàápàá jùlọ obìnrin tó bá ti wà ní inú ilé. Then oko dídó ó máa ń mú kí àlàáfíà wà ní inú ilé. Nítorí pé àwọn hormones yẹn wọ́n jẹ́ feel good hormone tí wọ́n mú kí inú ó dùn. Ṣó yé wa bẹ́ẹ̀ yẹn? So nígbà míì nígbà tí obìnrin bá ń sọ no nígbà míì, ó máa ń jẹ́ negative feedback padà sínú ọpọlọ ọkùnrin. So nígbà tí àwọn hormones tó jẹ́ feel good hormone bá wà secreted lára, tí ọkùnrin wá ń rí negative feedback, tí ọkùnrin ń rí opposite, the opposite reaction yẹn náà ló máa padà sínú ọpọlọ. Ẹ má dẹ̀ jẹ́ ká gbàgbé pé CNS, which is central nervous system pẹ̀lú cerebral cortex. Ibẹ̀ ni cerebrum, which is also cerebral cortex. Òun ni center for intelligence and reasoning. Ibẹ̀ ni oxytocin náà ti ń wá. So kò sí bí ọkùnrin tí ó bá wà deprive, kò sí bí inú rẹ̀ ṣe fẹ́ dùn tó fẹ́ ronú dáadáa. So gbogbo àwọn nǹkan yẹn, anything tó bá ti ní ṣe pẹ̀lú ìbálòpọ̀ is directly connected to what? To the reasoning and the intelligence of ọkùnrin àti bí ọkùnrin ṣe máa lè ronú sí. Then fún obìnrin náà ó ṣe pàtàkì fún obìnrin láti dó oko, pàápàá jùlọ obìnrin ilé, obìnrin tí a ti fẹ́. Ṣó yé wa bẹ́ẹ̀ yẹn? So o bá feel pé bóyá nítorí wípé kinní kan lo ṣe ń sọ pé kò rí bẹ́ẹ̀ tó ṣe gbóbò lẹ̀, òbó ẹ máa padà papò ni. Ó máa lẹ̀pọ̀ ni tó máa papò. Then gbogbo àwọn tó máa ń ní ojú ara máa ń yún àwọn kì í ṣe gbogbo ẹ̀ ní infection. Ẹlòmíì tí ò bá dó oko dédé, ó máa experience itches ní ojú ara rẹ̀. So gbogbo irú àwọn nǹkan yẹn, ẹ má mọ̀ kanra yín mọ́. Gbogbo àwọn àǹtí àdúgbò tí wọ́n ń fún yín ní advice burúkú, tẹ bá lọ kíyèsi gbogbo àǹtí àdúgbò wọn ì lọ́kọ. Sincerely, àjẹgbódo wọn máa ń wẹ́ ní kúnra ni. So tó bá ti láǹtí àdúgbò gan tí advice rẹ̀ tí ní kọ́ mọ̀ wà burúkú, ó máa padà sọ ẹ́ di bó ti dà ni. At the end of the day, ìwọ àti àǹtí àdúgbò yẹn lẹ máa padà jà káìnkáìn. Because nígbà tó bá di pé ọkọ rẹ ní ìsìn tó ti wà burúkú, tó ti ṣàṣì, tó ti ṣépè, tó sọ̀rọ̀ burúkú sí, tó ti lọ mọ́ ọ lọ, nígbà wá àwọn àǹtí òun ní ìsìn, nígbà bá yá, àwọn náà ó fi bú ọ pé ọkọ rẹ ó ti sá lọ fún ọ. Ìwọ náà wà máa rántí pé àwọn ni wọ́n kó bọ́ ọ, tó ti yọ bá hun. So ẹ wà padà jà káìnkáìn ni.
torí nígbà bá lò bí oṣù kìíní, oṣù kejì, ẹni o ti ń rí nílẹ̀ tẹ́lẹ̀ tó ń bú tó ń sọ̀rọ̀ burúkú sí, tó lọ mọ́ ọ lọ, sórí wípé nígbà bá tó gbogbo ìwà burúkú tó ń wù nígbà náà yóò máa ṣẹ̀ṣẹ̀ máa dùn ọ́. So má wulẹ̀ tán rẹ jẹ. Sórí gbogbo àwọn àǹtí àdúgbò tàn ọ̀hún, àwọn náà padà máa bọ̀. Ẹran àǹtí àdúgbò ọ̀hún, pimp náà máa padà ṣe. Iṣẹ́ pimp, P-I-M-P náà máa ń ṣe. Àwọn náà máa ń bọ́ ọmọ tí wọ́n bá ti kó bá, àwọn náà kó àwọn ìjọ, wọ́n wà máa groom wọn, wọ́n máa gbé wọn fún àwọn bàbá olówó tí wọ́n fi hàn sóògùn owó. Sincerely. Torí àwọn àǹtí àdúgbò tí wọn ò lọ́kọ tí wọ́n máa sọ fún àwọn young wife wípé kí wọ́n mọ hùwà burúkú tó ṣe pé tí wọ́n bá ti rí toothpick kan hélẹ̀ tí wọ́n fi sẹ́nu báyìí, wọ́n náà ṣẹ̀ṣẹ̀ jẹ náà mọ̀ tán ni. Wọ́n lọ kọ̀rí òfin olówó kọ rẹ̀ ẹran sọ́bẹ̀. Wọ́n mọ̀ ní wípé irọ́ ni wọ́n sì ti jẹ náà mọ̀ kan ìní ìsìn. Bọ́yá mo ti wù yín ẹnu mi. Bí wọ́n ó ṣe kó bọ̀ ọ̀nà. Wọ́n bá sọ wípé owó tọkọ rẹ̀ ń fún ọ ó kéré, ìwọ náà ó ṣe máa gbóbò pamọ́ tó bá ti fẹ́ sùn, ó wà wọ jíǹsì bí mẹ́fà papọ̀. Bọ́n ṣe kó bọ̀ ọ̀nà. So gbogbo àwọn àǹtí àdúgbò ń tẹ́ ẹ bá ṣọ́ra fún àwọn àǹtí àdúgbò, wọ́n padà lé ọkọ nílé ọkọ ni. I'm telling you. So sì rí ètò ìgbóbò pamọ́ tó ń ṣe rádaràda. Gbogbo weapon tóbìnrin nílò láti mú kí àlàáfíà wà nínú ilé, gbogbo ẹ̀ lọ́lọ́run ti fún obìnrin. Èyí òbò, ó gbé pamọ́, èyí ọ̀rọ̀, ó sọ̀rọ̀ tí ọ̀dà, èyí ẹyin oúnjẹ, ọ̀nì wá ń jẹ. Nígbà bá wá yá ní ìsìn, nígbà bá wá sá lọ tán ló wà ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé ẹyin ìkà kì í sáwọ. Ṣé gbogbo ìwà burúkú tí ó ń wù nígbà bá tó bá yá ní ìsìn, tó bá lọ, awo lọ̀nà. Bẹ́ẹ̀ ni. Gbàǹló tó ṣẹ̀ṣẹ̀ wà mọ̀ wípé àǹfààní tó pọ̀ ò ń lọ sọnù. Ẹni tí ì ṣe pé náà, tí ì ṣe pé ó ní kọ́ ọmọ ṣoríire, tí ì ṣe pé ó ní ọmọ ní lọ síwájú. Tó wá yá ní ìsìn, tó jẹ́ káwọn àǹtí àdúgbò kan kí wọ́n kó bọ̀ wò ó. Nígbà tójú ẹ bá wálẹ̀, ọmọ. Then gbogbo ìwọ tó bá ti mọ̀ pé o tí ì lọ́kọ, kó tètè yá wọ pátá rẹ sóbò rẹ. Ṣùgbọ́n pé lọ wá lọ ń ṣe okó lòǹdókò lẹ̀gà kan, wò ó tí ó padà bọ̀. At the end of the day, nígbà wà fún ọ lóyún tó bá sá lọ tán ní ìsìn, yóò deny rẹ̀ ni wípé òun nìkan kọ́ ni ló ń tẹ̀lé tí ẹ bá bọ̀. Ìwọ náà tó sì ti lọ́kọ, dúró ti ọkọ rẹ. Sórí gbogbo àwọn tí wọ́n ń tàn tí wọ́n ń purọ́ fún ọ, òfò ọjọ́ kejì ọjà ni. Bí ó bá lọ mọ́ ọ lọ́tán ló tó ṣẹ̀ṣẹ̀ mọ̀ ṣẹ́ tí o kó ń ṣe. Ìgbà náà ló tó mọ̀ pé orí ọmú rẹ̀ ṣe rí pé omi dán iṣẹ́ oko nìyẹn ẹ̀yin èèyàn. Iṣẹ́ oko ní ìjànmọ́ o. Iṣẹ́ oko nìyẹn ẹ̀yin èèyàn. Ọ̀yọ́ Model Alternative Therapy fún gbogbo ẹni tó bá nílò àgbo, àwọn àgbo ọba, àwọn àgbo jẹ̀dí, àwọn àgbo tí máa ń mú kókó le, tí máa ń mú kára ó le koko, tí máa ń purify ẹ̀jẹ̀. Gbogbo ọkùnrin tó kó ohun òṣìṣẹ́, gbogbo obìnrin tán ní infection bí àwọn STD, àwọn candidiasis, àwọn syphilis, ẹja kan sì lè ṣe Ọ̀yọ́ Model Alternative Therapy. Nọ́mbà wọn ni 08068220707, 08068220707. Lè ṣe Ọ̀yọ́ Model Alternative Therapy. La máa já sí ẹ̀kára màsíkì oko, ẹ̀dókó, iṣẹ́ tó kó ń ṣe lára. Èèyàn kan ẹ mọ̀ ká ẹ̀ lè ká tán. I'm telling you. Kò ṣe pé èèyàn lè fẹ́nu ròyìn tán. Ìwọ tó bá sì ń gbóbò pamọ́, kó tètè ronú pìwàdà. So rán àǹtí wọn, wọ́n padà kò bọ́ ọkàn ìní Ọlọ́run gbọ́. Àló tó mọ̀ wípé orí ọmú rẹ̀ ṣe rí pé omi dán iṣẹ́ oko ní ìjànmọ́ o. Iṣẹ́ oko nìyẹn ẹ̀yin èèyàn. Iṣẹ́ oko ní ìjànmọ́ o.